ibi tá a roko tì sí náà ní kẹ́ jẹ́ ká fàbọ̀ sí lórí ìkànnì yìí Ẹwà Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àyọkà olóyin àwọn ìwé oríṣiríṣi lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìwé tá ń kà lọ́wọ́ náà ni Kárìn-kápọ̀ òun ni apá kẹta Àjàlólẹ́rù àti Àgbàlagbà kan. Àjàlólẹ́rù làkọ́kọ́, Àgbàlagbà kan ló sì kejì, Kárìn-kápọ̀ òun náà ní kẹta. Ìwé aládùn tó sọ nípa ìtàn Lápàdé orí kejì òun náà ni mo ní a ti tẹ̀ síwájú pẹ̀lú ògo Ọlọ́run. Àkọlé tí mẹ́mbẹ̀ ibi ìsádi. Báyọ̀ Akínwùmí wọ ọ́fíìsì rẹ̀ tuntun yípo ó sì múrí ó ṣe baálé ilé tó dún bí ẹlẹ́dẹ̀ lọ́fàá tí ìyáálé ilé fi dún bí òròmọdìẹ. Baálé ṣe ìyàwó rẹ̀ ní sí òsí o ńgbà tí ò wá sí ìyàwó tí yóò ṣe sí òsí o nítòsí. Akínwùmí tó ṣe òun náà òjò tó pàlàgbà lọ́sọ̀ di àmọ́gòféwúrẹ́. Ọdún 28 rèé tóun ti ń ṣe mọ́níjà ní báńkì ọlọ́wọ́ ajé. Òun ṣe mọ́níjà ní Àpápá, Ìkẹjà, Ìlaró, Ìwó, Òṣogbo, Iléṣà. Irú ọkùn tó ẹ̀sẹ̀ wá gun òun yìí kò gun òun rí. Òun ò tilẹ̀ rí gbọ́ rí pé irú rẹ̀ gun ẹnikẹ́ni rí níbikíbi. Ẹgbàágbèje oníbàárà lòun ti bá tọ́jú owó wọn tí ò sí ìkùnsínú tí ò sí kọ́nu ńkọ́họ. Ẹ̀ka ìjókòó lòún wà tí gudugbẹ̀ yìí fi bẹ́ẹ̀. Ó ronú lọ gbá ń sọ̀rọ̀ sínú. Asúnsínú lobìnrin sunkún alẹ́. Bó ti ń ronú lọ nìyí o. Mo fura sí ọ̀nà tí ọ̀ràn yìí gbà wá. Àwọn mẹ́ta kan lọ wá sí báńkì tí wọ́n ní àwọn fẹ́ sí àkáǹtì sí ẹ̀ka wa ní ìjókòó. Wọ́n kó ìwé tó yẹ gbogbo lọ́wọ́, ìwé ìforúkọsílẹ̀ ẹgbẹ́ wọn lọ́dọ̀ ìjọba, ìwé ìròyìn ìpàdé tí wọ́n ti pinnu pé báńkì wa làwọn fẹ́ sí àkáǹtì sí, orúkọ àwọn tí yóò mọ̀ buwọ́ lu sẹ́ẹ̀kì, gbogbo rẹ̀ ló pé pérépéré. Wọ́n ní ẹgbẹ́ oníṣòwò ní àwọn. Mo gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. Ǹjẹ́ èèlò lẹ fẹ́ fi síwèé o? Wọ́n ní àwọn ò tí ì ní owó kan tí àwọn lè san sínú àkáǹtì àwọn nítorí pé àwọn ṣẹ̀ṣẹ̀ dá ẹgbẹ́ náà sílẹ̀ ni. Àwọn ò tí ì ní owó lọ́wọ́ ṣùgbọ́n owó a máa yayò wọlé ní bí àwọn bá ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Wọ́n wá ní ká fún àwọn ní fọ́ọ̀mù owó yíyá. Mo ní èmi ò gbọ́rú ẹ̀ rí o, wọn ò kọ́ mi bẹ́ẹ̀. Wọ́n ní ayé ń ṣe bẹ́ẹ̀ ká fi ṣe jọjẹ́. Mo fọgbọ́n dá wọn lóhùn. Mo ní kí wọ́n jẹ́ ń gbàṣẹ́ látòlú iléeṣẹ́ wa ní Àbújá. Kílẹ̀ ó wá fi dúró, wọ́n ní òsì. Àfi ẹsẹ̀ méjèèjì àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwàdà lọ́jọ́ lójú mi tàbí bí ẹni pé ènìyàn ńlá là mo ní. Sí ẹsẹ̀ wọn la ó gé sílẹ̀ ni kí la ó fẹsẹ̀ wọn ṣe. Mo ṣàlàyé pé bí wọ́n bá ṣìwé sọ́dọ̀ wa tí wọ́n sì sanwó wọlé déédéé kí wọ́n jẹ́ ká mọ bí wọ́n bá fẹ́ lo owó tó pọ̀ ju iye tí wọ́n ní lọ́dọ̀ wa lọ. Wọ́n lè jẹ́ ká mọ iye tí wọ́n bá fẹ́ yá, á mọ iye tí a lè yá wọn. Mo ní ẹni tó bá dá mi síwájú ní tẹlẹ̀ tútù, ẹni tí ò mú tọwọ́ rẹ̀ wá kò lè gba tọwọ́ ẹni. Èmi ò sì ní bá wọn ṣe àpapín. Wọ́n ní àwọn fúnra àwọn ó lọ kó ọ̀rọ̀ náà látòkè. Àwọn ó sì ṣe ọ̀ọ́bì sí mi ńgbà tó bá yà. Mo ní Ọlọ́run á fún yín ṣe o. Tìbínú ni wọ́n fi jáde lọ́fíìsì mi. Wọn ò tiẹ̀ dágbére. Wọ́n ní bí èmi bá kọ̀ jálẹ̀ tí ń ọgbà fún àwọn láti yáwó tí àwọn fẹ́ yá. Wọ́n ní ẹni tí yóò gbapò mi yóò ṣe ohun tí àwọn fẹ́ fún àwọn. Yèlèyèlè ni mò ń wò, kò sí kó lọ́jọ́ mi. Ọmọ ẹni ta ló sì sọ fún wọn pé wọn ó gbé mi kúrò ní ẹ̀ka ìjókòó. Ń ọjà ọ̀rọ̀ wọn kúnra. Mo kà á sí àlè lásán. Àgídí tálákà. Àárọ̀ ọjọ́ kejì láriwo ta ní báńkì pé ìyàwó bàbá sọ́gẹ̀tì ní báńkì wa ní ìjókòó sọnù láti ọ̀sán àná pé wọ́n ti wá a kiri. Bàbá sọ́gẹ̀tì yìí rèé kò fi bò rárá pé inú ẹgbẹ́ alátẹ̀lẹ́wọ́ ni òun wà. Gbogbo ènìyàn ló sì mọ̀ wípé ẹgbẹ́ alábẹ̀bẹ̀ lèmi ń ṣe. Èmi sì ní ẹgbẹ́ náà fẹ́ fà kalẹ̀ láti dìbò fún ipò alága ìjọba ìbílẹ̀ Alájọbí nínú ìbò tí ń bọ̀. Bébébé lẹ́nu bàbá sọ́gẹ̀tì yìí sì ń le pé ẹgbẹ́ tàwọn ló ṣe ará ìlú lóore, pé ọ̀jẹ̀lú ni ọmọ ẹgbẹ́ alábẹ̀bẹ̀, wípé ẹgbẹ́ ta ni wípé ẹgbẹ́ tàwọn ni yóò wọlé. Gẹ́gẹ́ bíi mọ́níjà n ò bínú sí bàbá yìí.
èkíní nítorí pé àgbàlagbà ni, bọ̀wọ̀ fún àgbà kó lè pẹ́ láyé, àpèpò lẹ́yìn àgbà, àgbà ń bọ̀ wá kan ọ́. èkejì, gbogbo ayé ọ̀sá lè sùn kí wọ́n kọrí síbì kan náà, ẹnìkan ní í dágbọ̀n, òǹtọ́ kọjú sẹ́nìkan, ẹ̀yìn lọ́kọ sọ́mọ ẹlòmíì. lọ́nà kẹta, ẹ̀fọ́ kì í lé ẹ̀fọ́ nínú àwo, imí kì í lé imí láàtàn. bí ẹyẹ ọ̀bá nífẹ̀ẹ́ ẹyẹ níràn, ojú ẹ̀rùn ti ẹyẹ fò láì fapá kanra wọn. jẹ́ kí n jẹ ní mú kí ayò ó dùn, oníkálukú ló lè ṣe ẹgbẹ́ tó bá wù ú. atara ṣàṣà nígbà tí ìyàwó bàbá yìí rin àrìnrá, a tètè jára mọ́ ìkéde, a lọ sọ fún wọn ní àgọ́ ọlọ́pàá, àpolongo lórí rédíò àti tẹlifíṣàn, ayàwòrán obìnrin ọ̀hún sínú ìwé ìròyìn 3. a ò gbọ́ mo kò ó, ọmọdé ragbá ó sàmì sí i létí pé kọ́ mọ́ bá a sọnù, ebi gbà tó bá rí gbá ni yóò rí àmì etí rẹ̀. aránṣẹ́ àdúrà sí ṣọ́ọ̀ṣì, àtọ̀rọ̀ fún ìdílé bàbá sọ́gẹ́ẹ̀tì ní mọ́sálásí, a lọ ṣàyẹ̀wò lọ́dọ̀ àwọn aláwo, arúbọrúbọ, aṣètùtù, aràbẹ́là, àṣesàrà, pàbó ni gbogbo rẹ̀ bọ́ sí. inú báńkì ìjokòdó kan gógó, àgbà haúsá kan kọ́mọ sọ́gẹ́ẹ̀tì ni, ńgbà tá a fún bàbá sọ́gẹ́ẹ̀tì láàyè ọ̀sẹ̀ méjì pé kò fi wá ìyàwó rẹ̀ kó tó padà sẹ́nu iṣẹ́. àwọn kan sọ pé bóyá ó sábẹ́lò mìíràn lọ ni, àwọn kan sọ pé bóyá dídàrú ni orí rẹ̀ dàrú, àwọn kan sọ pé gbígbé ni wọ́n gbé e lọ. oníkálukú sáà ń wí tirẹ̀, kò sẹ́ni tó rí òdodo, kò sẹ́ni tó lè fọwọ́ lálẹ̀, kò sẹ́ni tó lè yànká. ní ọjọ́ 11 tí obìnrin yìí ti dà wá rí, mo sùn jẹ́jẹ́ mi nínú yàrá mi nínú ilé mi, àfìgbà tí mo tají tí mo rí àìmọye èrò nínú yàrá mi tí gbogbo rẹ̀ ń hó gàdàgàdà bí ẹyẹ ẹ̀gà. ìyàwó mi ń wa ẹkún mu bí ẹni tọ́ka gbágbó àwọn gbájú ẹ̀. bí àwọn ènìyàn ti ń pariwo tó yìí, díẹ̀ nínú tí wọ́n ń sọ ló ń ta sí mi létí, orí sì ń fọ́ mi. mọ́níjà tó gbàyàwó gẹtìmọ́ọ̀nù, ayé ti dorí kodò. ọ̀yàn lálẹ́ ni kọgbà, abánirọ́ọ̀nù ló ń ṣe, ó ṣe wá gbé pamọ́, ó ṣe gbé sínú ilé rẹ̀. àṣé bí àgùntàn bá sọnù lágbo òkókò, ẹ̀rẹ̀kẹ́ ìkókò ní ká wá sí pápá lọ́wọ́ ẹ̀ lọ́fà tán yá. kétékété lọ́hàn, irọ́ ni, oògùn owó lọ́fẹ́ fi ṣe. ọlọ́run ló tún fò àwọn olóṣèlú, bíra àwọn ni wọ́n ń dà. ó sì ń dupò alága káńsù o, ojú lásán kọ́ lè yí o. mọ́níjà báńkì, akóbánilèkúté ilé, ejò kì í jàgbàdo. ntẹ́ èèyàn jẹ ó sì ń rùn lẹ́nu rẹ̀. àgbọn ń sẹ́, oyin ń sẹ́, ẹ̀ sì wojú olóko tó wú gbòdògbòdògbò. ntí àwọn mìíràn wí kò sí gbọ́ sétí, kò wá sí èyí tó yé mi ń bẹ̀. kókó ni gbogbo rẹ̀ ń ṣe mí. ọpẹ́ kí n tó mọ̀ wípé kì í ṣe orí bẹ́ẹ̀dì ni mo sùn sí, ilẹ̀ ẹlẹ̀ ni. ìhòòhò gólótó ni mo sì sùn, mo fẹ̀yìn lélẹ̀ ni. lẹ́yìn náà ni mo rí i pé ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ mi, ó sùn tì mí, a jọ sùn nílẹ̀ ẹlẹ̀ ni, ìhòòhò la sì jọ wà. obìnrin ni ẹni tó sùn tì mí yìí, mo gbọ́ wọlé láyà ni, òun náà sì dì mí mú níbi tó lágbára. obìnrin ọ̀hún mi ìfóòfó ẹlẹ́jẹ̀ sì ń jáde lẹ́nu rẹ̀. òórùn ọtí líle gbá inú yàrá kan, bí ẹni pé wọ́n da ọtí sílẹ̀ tàbí pé ọ̀mùtí kan wà nítòsí. ọtí tí í jẹ́ ní yàrá mi, adìẹ kì í tọ̀, ó dàbí àlá lójú mi. àfi kó sáàyà ajá àlá o, nítorí ajá kì í jobì. n ò fẹnu kan tí rì, kò sì sí ọtí kankan nínú ilé mi. ń bó sì lóbìnrin yìí ti wá, ta ni? kí ló wá dé yàrá mi? kí ló da èmi pẹ̀lú rẹ̀ pọ̀? kí ni tẹ ẹlẹ́dẹ̀ ń ṣe ní kẹ́sìnì aláàjì? rere tí n ó tún rí, àwọn ọlọ́pàá wọlé dé, wọ́n sì lé èrò ìwòran lọ. kókó náà ló ń ṣe mí síbẹ̀síbẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń lọ ń ta sí mi létí bí orí ti ń fọ́ mi tó. ìyàwó rẹ̀ ń dà, èmi rèé o. mo gbóhùn ìyàwó mi, a jẹ́ pé ọ̀rọ̀ mi ni wọ́n ń sọ. ńgbà wo ni ọkọ rẹ̀ wọlé lálẹ́ àná? àbí láàárọ̀ yìí sì ni? ńgbà tí wọ́n ti bí iṣẹ́ dé náà nírọ̀lẹ́ àná ni, wọn ò lọ síbikíbi. tẹkuntẹkun ló ń dáhùn béèrè gbogbo, kò sì jáde lọ sọ́de lóru. wọn ò jáde mọ́. ńgbà tí wọ́n ti bí iṣẹ́ dé, wọn ò jáde o. ìgbà wo làlejò yìí dé? mi ò mọ̀gbà tó wọlé o. ìwọ kì í sùn yàrá yìí ni? yàrá tèmi lèmi ń sùn o. a jẹun alẹ́ tán, a gbàdúrà, kálukú sì gba yàrá ẹ̀ lọ. àfi bílẹ̀ ti mọ́ tí tó yọ̀ sí lọ kí dádì káàárọ̀, tó dé yàrá yìí tó kígbe
tí mo sáré wá tí mo rí ìmọ̀ yìí o. Ta ni jẹ́ Tóyọ̀sí? Ọmọ mi ni o, àkọ́bí mi ni o. Bí ọlọ́pàá ti ń fọ̀rọ̀ wá ìyàwó mi lẹ́nu wò yìí, mo tún gbọ́ tí ẹnìkan pàṣẹ pé kí wọ́n ṣètò àti kó wa lọ sí ọsibítù. Ó ní ọsibítù ìjọba ní Adé Ọ̀yọ́ ni kí wọ́n kó wa lọ. Ọsibítù ni mo ti wá gbọ́ pé obìnrin tá a jọ sùn ọ̀hún ti kú níbi tí wọ́n ti ń ṣáájò pé kó lè yè. Ọsibítù náà ni mo ti wá gbọ́ pé ìyàwó aṣọ́gẹ̀tì ní báǹkì wa ní Ìjókòdó ni obìnrin tó ti sọnù tó fẹ́ tó ọ̀sẹ̀ méjì tá a ti ń wá. N ò mọ obìnrin yìí rí àfi fọ́tò rẹ̀ tá a fi sínú ìwé ìròyìn ńgbà tí à ń wá bí oṣù àwẹ̀. Ta ló kógbó sí mi lápò báyìí? Ọjọ́ kẹsàn-án tí mo dé ọsibítù ni wọ́n dá mi lẹ̀ tí mo wá lé padà sílé. Ìyàwó mi ò lójú oorun ní gbogbo ọjọ́ mẹ́sẹ̀ẹ̀sán ọ̀hún. Ó ń lọ ó ń bọ̀ níbi àgánrẹ́dì. Àwọn ọlọ́pàá ò yọjú sọ́dọ̀ mi ní gbogbo ọjọ́ mẹ́sẹ̀ẹ̀sán náà. Èyí sì yà mí lẹ́nu púpọ̀. Ohun tí wọ́n sọ ni pé ńgbà tí ọkàn mi bá balẹ̀ kí n wá fọ̀rọ̀ sílẹ̀ ní station tó wà ní Ṣàngó. Ohun tí mo sì fọkàn sí ni pé wọ́n mú mi bí ọ̀daràn nítorí ó dàbí ẹni pé ẹ̀ṣẹ̀ ńlá ni mo dá. Àfìgbà tí mo gbọ́ pé àwọn kan ti fi fóònù sọ fún àwọn ọlọ́pàá pé àwọn ni àwọn ṣiṣẹ́ yìí wípé láti fi kọ́ mi lọ́gbọ́n ni. Ẹgbẹ́ ìgbàlódé ni àwọn tó fóònù ọ̀hún pera wọn. Mo rò pé àwọn ọlọ́pàá ti mọ̀ nípa wọn tẹ́lẹ̀ ni wọn ò fi dà mí láàmú. Nígbà yìí ni mo wá sọyè tí mo rántí àwọn mẹ́ta tí wọ́n sọ pé àwọn fẹ́ ṣí àkáǹtì ní báńkì mi ní Ìjókòdó tí wọ́n ní àwọn fẹ́ yáwó láì san owó kankan wọlé. Ẹgbẹ́ ìgbàlódé wọn pera wọn lọ́jọ́ náà lọ́hùn tí wọ́n ní òwò ni àwọn ń ṣe. Kíákíá ni àwọn ọlọ́pàá sáré lọ sí báńkì láti lè mọ orúkọ àwọn tó sojú ẹgbẹ́ náà wá forúkọ lẹ̀ àti ibi tí iléeṣẹ́ wọn wà. Àwọn ọlọ́pàá dé báńkì wọ́n ní kí àkáǹtàǹtì ó kó ìwé ẹgbẹ́ ìgbàlódé wá. Wọ́n wá fáìlì wọn ò rí ti ẹgbẹ́ ìgbàlódé o. Kò sí ìwé kankan tí àwọn aṣojú ẹgbẹ́ ọ̀hún mú wá ní báńkì mọ́. Kò sì sí àkọsílẹ̀ tí mo ṣe sára iṣẹ́ tí wọ́n fọwọ́ sí gbogbo ìwé gbogbo àkọsílẹ̀ lórí bí wọ́n ṣe gbìyànjú àti darapọ̀ mọ́ báńkì ló ti pòórá. Ọpẹ́lọpẹ́ àkóyawó mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀ràn gbáà ni wọn ìbá dá sí mi lọ́rùn. Wọ́n nígbà tó jẹ́ pé bí gbogbo ọ̀rọ̀ ń ti ń lọ ni mo fi ń tó àwọn ọ̀gá àgbà òṣìṣẹ́ báńkì létí. Kò sẹ́ni tó sọ wípé ó mọ̀ nípa ọ̀rọ̀ ẹgbẹ́ yìí. Gbogbo wọn ló jẹ́rìí mi. Ṣùgbọ́n bákan náà ni kò sẹ́ni tó mọ bí fáìlì ọ̀hún ṣe dàwátì tá a ní fi ọ̀bẹ tó nù jẹ́sù. Àkóyawó mi ló ṣèrànwọ́ tí n ò fi forí kómí lórí ọ̀rọ̀ náà. Ọpẹ́lọpẹ́ ènìyàn mímọ̀ òun sì tún ni o. Ǹbá ti jẹ yán mi níṣu. Ṣùgbọ́n láìsọsẹ̀ ni àwọn èèyàn dìde sí ọ̀rọ̀ yìí tí wọ́n sì paná rẹ̀ kó tó di pọ́ fẹjú. Gbogbo ìjọ ajẹ́rìí ikú ló dìde láti ṣọ́ọ̀ṣì gbogbo tó wà ní Agbowó àti Ṣàngó, Ìjókòdó, Àkóbọ̀, Mọ́nàtán, Agodi, Lòyólà, Alákíá tí wọ́n wà ní ẹkùn Oríta Mẹ́fà. Bẹ́ẹ̀ náà sì ni àwọn ẹkùn yòókù ní Ìbàdàn náà ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ mi. Gẹ́gẹ́ bí ọmọ ìjọ wọ́n mọ̀ wípé aráyé ló fẹ́ sọgbà ìbàjẹ́ yí mi po. Èmi alàgbà ní ìjọ ajẹ́rìí ikú. Bẹ́ẹ̀ náà ni àwọn abẹnugan ẹgbẹ́ alábẹ̀bẹ̀ nílẹ̀ Ìbàdàn àti nílẹ̀ Yorùbá pátápátá wọn kẹ̀rẹ̀ níbi yíyọmí nínú wàhálà náà. Wọ́n dìde bí ẹni kan ni wípé n ò gbọ́dọ̀ tẹ́ sí ìlà ìlò tó súyọ kò gbọ́dọ̀ mú mi kọjá ọrùn. Ṣé awo ní gbé awo nígbàwọ́? Bí awo ọ̀bá gbé awo nígbàwọ́ awo atẹni. Síbẹ̀síbẹ̀ àwọn ọlọ́pàá ní àwọn ò tí ì já mi lórí ọ̀rọ̀ ọ̀hún. Ìwádìí ń lọ lọ́wọ́lọ́wọ́ títí di òní olónìí o. Ó ń ya gbogbo èèyàn lẹ́nu pé lóru tí àwọn oníṣẹ́ ibi pitú tí wọ́n pa ní yàrá mi kò sẹ́ni tó fún wọn o. Kò sẹ́ni tó gbúròó wọn. Kò sẹ́ni tó mọ àti wọlé tàbí àti jáde wọn. Ìyàwó mi, ọmọ mi, kò sẹ́ni tó gbọ́ nǹkan kan. Ìwọ̀n ni àwọn onítọ̀ọ́ni àbáǹjànú. Afẹ́ẹ̀rí ni wọ́n lò ní àbí ààbò, kò sẹ́ni tó mọ̀. Àwa gbọ́ pé àwọn ọlọ́pàá ò bá mi ṣẹjọ́. Tí bàbá Sọ́gẹ̀tì ń kọ́ o, ó lóun ọgbà àrọ̀. Àwọ̀ lè tán lọ́rùn bí ẹnu lè sìn lára fọ́ọ̀kẹ́ẹ̀mù. Àwọn ẹgbẹ́ alátẹ̀lẹ́wọ́ wa ń kọ́ o. Àìtètè jí inú ọ̀tá ń dùn. Mo jí tán inú ń bí bàbá wọn. Àwòdì lọ sí gàlọ́rì yẹ́ wọ́n sì bí ẹyẹ kú ẹyẹ òkú kúkú.
ẹyẹ lọ má sọ tuntun wá ní àgbòtọ́kàn tọ́tàdí mẹ́yìn agbára ló lọ wá kún agbára. Àwọn ọlọ́pàá ti mọ̀ nípa ẹgbẹ́ ìgbàlódé yìí ọjọ́ ti pẹ́, ṣùgbọ́n aráyé yòókù ọ̀gbọ́. Ọwọ́ àwọn tí àwọn ọ̀daràn ọ̀hún ti jó ló ti fara gbooru wọn. Ẹni ó bá yìnbọn jẹ ni yóò mọ̀ wípé òyìnbó fi yọ̀ sínú ẹ̀tù, ìsòònú ẹ̀kú àrùn mọ́ra. Ní àgótán àwọn aláṣẹ báǹkì ọlọ́wọ́ ajé rò ó sọ́tún wọ́n rò ó sósì, wọ́n sì gbé mi kúrò ní ẹ̀ka ìjókòdó. Wọ́n tilẹ̀ gbé mi kúrò nílẹ̀ Ìbàdàn pátápátá. Wọ́n ní kí n mú ẹ̀ka tó bá wù mí nínú ẹ̀ka gbogbo tó wà nílọrin, Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́, Abẹ́òkúta, Ìjẹ̀bú Òde, Àkúrẹ́ tàbí Ọ̀wọ̀. Wọ́n fi ẹlòmíràn rọ́pò mi ní ìjókòdó. Ká máa wò bọ̀ ná bóyá ẹni tó gbapò mi yóò yẹ ẹgbẹ́ ìgbàlódé lówó láì jẹ́ pé wọ́n sanwó kankan wọlé, láì ní ohun ìdúró kankan. Yàtọ̀ sí ẹsẹ̀ tí wọ́n fi rìn dé báǹkì gọ́lọ́ngọ́ sàṣẹ kí wọ́n tún yọjú kó wá àwọn ọlọ́pàá olè ráàyè tẹ̀ wọ́n. Bó ṣe láti ṣe àlàyé ikú ìyàwó baba sọ́gẹ̀tì, bó ṣe láti ṣàlàyé nípa ẹgbẹ́ wọn. Ní tèmi o, mo mọ̀ dájú sáká pé n ò ní ẹ̀bi kankan nínú ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n nípa ọ̀rọ̀ obìnrin yìí, wọ́n lọ jẹkún oníwọ̀ jẹkún, ọ̀nà fún rẹ ló sì ń dún jẹkùnjẹkùn yìí. Àmọ́ ṣá o, ẹnìkan á sápẹ́, ẹnìkan ń sápẹ́ tẹ̀lé ọ. ó ń dẹ́sì lé ọ pé àsomọ́nìdí ni ọ́. Èèyàn mélòó ló fẹ̀díhàn láti mú dá wọn lójú pé ìrọ̀lẹ́ lẹ́gàn náà ń pa mọ́ o. bọ́ọ̀ bá sì sọ́ra, bọ́ọ̀ bá ń fẹ̀díhàn aráyé, wọn ò ní pẹ́ mọ́ fura sí ọ pé bóyá ò ti ń fẹ́ sí ọ ni. Mo sọ fún àwọn aláṣẹ báńkì pé Abẹ́òkúta ni mo mú. Wọ́n nídìí tí mo fi mú Abẹ́òkúta. Ọ̀rẹ́ tí mo ní síbẹ̀ kò níye. N ò kàn tí ì mọ ráàyè yọjú sí wọn ni. Àwọn tá a jọ kàwé nílé ẹ̀kọ́ látọdún gbọ́n, àwọn tá a jọ ṣiṣẹ́ rí ní ẹ̀ka báńkì wa gbogbo, àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ alábẹ̀bẹ̀. Ìgbà àpọ́njú là ń mọ̀ rẹ́, èyí ti hàn kedere ní Ìbàdàn. Ẹnu wa fi kún báyìí pé ìgbà àpọ́njú là á mọlé ọ̀rẹ́. Ibi tí asùpá bá lẹ́ni sí ní kọ̀dísí tí bá ń jó. N ò lè gbàgbé àdúró tí ìjọ ajẹ́rìí ikú ní Ìbàdàn. Nítorí náà mo fọkàn sí àtìtètè darapọ̀ mọ́ ìjọ wọn tó wà ní Abẹ́òkúta. Ṣọ́ọ̀ṣì wa tó wà ní Ìgbèyìn, Òwu, Òkè Ọ̀nà, Gbàgùrá àti Ìbàrà, Ìtẹ̀sì ni mo fi ṣiṣẹ́ yìí. N ò tí ì mọ ìjọ tí wọ́n darapọ̀ mọ́ gan nínú Ìpóró, Aké, Ìtòkú, Ìmọ̀, Ìtòkò, Ráfẹnwá, Ìgbórè, Sàjẹ́, Sàpọ́n tàbí Kéńtà. Ńọ́sà ńọ́rọ̀ ni. Nígbà tí ọkàn mi bá ti balẹ̀, mo bá rí òmíràn tó tẹ́ mi lọ́rùn gan, mo lè mú. Ibi gbogbo nílé Ọ̀wọ̀, kò síbi tí ọgbà ògo, ọ̀lẹ nìkan láàyè ọgbà. Ní ti ẹgbẹ́ òṣèlú, orin tí wọ́n bá kọ ni wọ́n gbé o. Wọn yìí sábà fẹ́ kí àlejò yọjú sí ẹgbẹ́ àfi láti dìbò. N ò ní yọjú àfi bí wọ́n bá pè mí. Ẹni tó sì ń retí àti sun akàn yọ pẹ́ létí odò. Báyìí o, ọkàn mi balẹ̀ ju ti tòlótòló lọ. Àwọn aláṣẹ báńkì ọlọ́wọ́ ajé ti ṣe ohun tó jọ mí lójú. Wọ́n ti ṣe ohun tó tọ́ lójú wọn. Alágẹmọ ti bímọ rẹ̀, àìmọ́ jókòó sọ́wọ́ ọmọ alágẹmọ. Ó ní ibi tí ìtàgbèjẹ yín mọ̀. Wọ́n ti ṣètò. Àwọn aláṣẹ ò lè ṣe jù báyìí lọ. Wọ́n sì ká ẹ̀mí débi tó ṣeé ṣe mọ́. Iṣẹ́ àṣekára ni ń òfìfè mórí hàn. Báńkì ọlọ́wọ́ ajé mọ wá wà yìí o. Ní Ìtẹ̀sí ní Abẹ́òkúta, èmi ni mọ́níjà. Ẹnìkan kanlẹ̀kùn, Akéwòmí ta kìjì. Ó rí i pé òun ti ń lálàá ọ̀sán gangan láìsùn. Bó ti ń finú wo ìṣẹ̀lẹ̀ àtẹ̀yìnwá ló ń yẹ ìwé gbogbo tí wọ́n gbé dé iwájú òun wò. Ó ń béèrè àlàyé lórí àwọn mìíràn. Ó sì ti dá kọ́sítọ́mọ̀ 3 lóhùn láàárọ̀ yìí. Iṣẹ́ ò fìgbà kankan dúró. Wọlé o. Akọ̀wé báńkì ló wọlé. Ẹ kú sẹ́sà. Àlejò kan ń béèrè yín. Ó fún un ní ìwé ìkágò tí onítọ̀hún ti fọwọ́ sí. Akéwòmí yẹ ìwé ìkágò náà wò. Ó rí i pé onítọ̀hún fẹ́ rí òun lórí ọ̀rọ̀ àkáǹtì rẹ̀. Kò kọ orúkọ ara rẹ̀ tàbí nọ́mbà àkáǹtì ọ̀hún. Kó má bàa fàkókò ṣòfò. Ó ní kí akọ̀wé sọ fún onítọ̀hún pé kó wọlé. Obìnrin kan ló wọlé. Òórùn àtíkè dídùn àti lọ́fíńdà bìtù ìlú mọ́níjà. Obìnrin yìí rẹ́rìn músẹ́. Ìyàn kúkúrú ni. Ó dúdú láwọ̀, kì í ṣe àgbàlagbà tó bẹ́ẹ̀, ṣùgbọ́n ó ti kúrò ní ọ̀dọ́.
ó dàbí ẹni 50 ọdún. Bó ti wá múra ológe tó kò fi yẹtí sétí, òró tó ró sí dì í, bùbá tó wọ̀ sọ́rùn, gèlè tó wé sórí, ìborùn tó sì fi ṣe ìpèlé, gbogbo wọn ló ṣe wẹ́kú mọ́ra wọn. Obìnrin yìí járí jájẹ, bí ó tilẹ̀ pọ̀ púpọ̀, kò là kò ságbe ẹ̀dá ni. Ẹ kú déédéé wòye o, mọ́níjà wa, ẹ máa wọlé o, ẹ jókòó. Kí ló ṣe àkáǹtì yín o? Ẹ ò kọ nọ́mbà rẹ̀ síyìn, ọ̀yẹ̀ ìwé ìwọlé-wò. Àlejò náà jókòó nírọ̀rùn, ọ̀rẹ́rìn músẹ́, ó fi aṣọ lébélébé ọwọ́ rẹ̀ nújó. Mọ́níjà, mo kàn fi tàkáǹtì yẹn kẹ́wọ́ ni, mo kàn fi kẹ́wọ́ wọlé ni, ọ̀rọ̀ àkáǹtì gan kọ́ ni mo bá wá lónìí o. Akínwùmí fẹ̀yìntì gbẹ́yìn lé ara àga rẹ̀, ó tẹjú mọ́ obìnrin yìí láì fọhùn. Kí ló bá wá? Mo kàn ní kí n wá kí yín káàbọ̀ lónìí náà ni o. Mo ń lo àkáǹtì kan ní ní tòótọ́, ṣùgbọ́n èmi ò kí ń torí àkáǹtì mi yọjú sí mọ́níjà ọ̀ fún kínni. Mo fẹ́ yáwó níbí, èmi yáwó báǹkì. Oníṣòwò ni mí, ṣùgbọ́n kì í ṣe ju agbára mi lọ o. N ò jẹ́ kọjá àyè mi. Mo ti wá gbọ́ pé a ti ní mọ́níjà tuntun. Mo ní ǹjẹ́ kò ní yẹ kí n wá mọ̀ yín. Mi àti mọ́níjà tó lọ bí kòríkòsùn ní kápẹ́ wà. Mo kàn wá mọ̀ yín lónìí ni o, kẹ́yìn náà sì mọ̀ mí. Ẹ mọ̀ sí o. Ẹ ṣeun púpọ̀ o. Mo sì tún rò pé gẹ́gẹ́ bí àlejò tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ ṣẹ̀dílẹ̀ yìí, ó ṣeé ṣe kẹ́ ẹ nílò nǹkan pẹ́pẹ̀pẹ́ tá a lè ṣe fún yín. Mo tiẹ̀ gbọ́ pé ìjọ kan náà lájọ ń ṣe. Ìjọ ajẹ́rìí kó, ó fọwọ́ kan etí rẹ̀, kò sí yarí ìrìn níbẹ̀. Mo wá ló yẹ ká múra dáadáa, ká má sì jìnnà síra wa o. Ó yí rúdúrúdú lórí àga. Mo sì tún máa ń bá wọn ṣòṣèlú díẹ̀díẹ̀ o. Ẹgbẹ́ alábẹ̀bẹ̀ ni mò ń ṣe. Èmi láṣojú obìnrin ní tòtòrò, ó bá a mú gbà. Ẹ ṣé, ẹ sì kú ìfẹ́. Mo ṣoríire gan ni o, wípé mo mọ̀ yín. Ẹ má mi kàn, bẹ́ẹ̀ bá nílò ìrànlọ́wọ́ kankan, bó ṣọ̀sán bó ṣòru, mo wà fún yín. Ẹ ṣáà tẹ̀ mí láago, káàdì mi nìyí. Ọ̀nà káàdì sí mọ́níjà. Mọ́níjà sì gbà á, ó fi lé orí tábìlì láì yẹ̀ wò. Ẹ sì lè nílò ẹni tí yóò bá yín fọṣọ tàbí tí yóò ṣoúnjẹ fún yín gẹ́gẹ́ bí àlejò tó ẹ̀sẹ̀ wọ̀lú. Ẹ má ṣe yọnu rárá, ẹ ò ní màlá, mo fi dá yín lójú. Tẹ̀ríntẹ̀rín ló ń sọ̀rọ̀, Akínwùmí náà sì ń fọ̀yàyà dá a lóhùn, ṣùgbọ́n kò túra lẹ̀ fún tán pátápátá. Ẹni tá a mọ̀ rí tó ń túrẹ̀kẹ́ dọ̀wẹ́kẹ̀ sí ni báyìí, ká ṣọ́ra gidigidi o. Gẹ́gẹ́ bí mọ́níjà báǹkì àbí eégún mọ́ ni èèyàn mọ́ sí ni èyí ó wà wé ká kún fún àdúrà. Ẹ mọ̀ ṣeun o ló fi dáhùn. Ní báyìí ná ó dìgbà tí mo bá ti fi awẹ́ ìdí méjèèjì jókòó kí n tó mọ ohun tí n ó nílò nígbà gbogbo. Bí mo sì ti mọ ẹni tí mo lè fojú jọ yìí, inú mi dùn, ara mi sì yá gágá. Ẹ ṣé, ẹ fún mi láàyè kí n tètè parí iṣẹ́ lórí lẹ́tà kan tí mo fẹ́ fèsì rẹ̀ yìí. Ẹ ṣé o, ó dìgbà kan náà o, kò burú. Ṣé yọ̀ǹda mi kí n má lọ́ọ́ wò mọ́ yọ̀ǹda? Ẹ ṣé, ẹ ṣeun. Lójú yín, irú àbá yìí lè ti kọjá ẹni tí ẹ lè máa pè ránníṣẹ́ o. Ṣùgbọ́n ọmọ yín kan wà, Àṣàkẹ́, tí mo lè sọ pé kó wá máa gbé ọ̀dọ̀ yín nínú ilé yín. Ó ti ṣe wàhẹ́ẹ̀kì, ó sì ti ṣe nẹ́kò, ó ti ṣe jáàmbù, èsì là ń dúró dè. Yóò sì dára lágbára Ọlọ́run. Kò sí oúnjẹ tí ò mọ̀ tọ́jú. Fúnra mi ni mo sì fi gbogbo rẹ̀ kọ́ láti kékeré. Ó ti fẹ́rẹ̀ mọ̀ ju èmi tí mo bí gan lọ. Kì í ṣe oníwékewèke o. Bóyá ni yóò tilẹ̀ fi tí ìmọ̀ ọkùnrin. Ó kàn jẹ́ pé àwọn ọmọ yìí wọn ò ṣe sẹ́dì, wọn ò ṣe jẹ́rìí. Bóyá ó ti mọ irú ẹ̀jẹ̀ mi gan ìyá ẹbí, bóyá ó ti mọ irú ẹ̀jẹ̀ mi ìyá ẹ̀ gan lọ. Bẹ́ẹ̀ bá ti ń tẹ̀ mí láago báyìí, ni yóò kàn yín lára kó tó tó wákàtí kan. Kì í ṣe onírìnkúrè ọmọ rárá o. Gbogbo iṣẹ́ tẹ bá sì ń ran tìwúrẹ́ ni yóò máa jẹ. Ó lé ní ọdún 8 tí bàbá rẹ̀ ti kú. Ọmọ ọdún 10 ni nígbà náà tí mo ti di opó. Ó nìkan sì ní lọ́wọ́ mi. N ò sì fẹ́ kó bọ́ sọ́wọ́ lọ́wọ́. Mo kọ́ o, ó sì gbẹ̀kọ́. Ẹ̀yin náà sì lè bá mi bójútó. Ẹ má fòyà, mọ́níjà, àtòkù rẹ̀ àtàyè rẹ̀ mo fún yín pátápátá. Bàbá fàgbò fẹ́gún, ajókun rẹ̀ sílẹ̀ ni. Akínwùmí ti aago, akọ̀wé sì wọlé. Dákò bá mi sìn wọ́n jáde. Mo ń ṣiṣẹ́ kan lọ́wọ́. Nkékeré 16 ló wà nínú ojú.
bí ọ̀kan bá yẹ̀ níbẹ̀ ẹni tó bá mọra a máa mọ̀. Obìnrin yìí tó bu ẹ̀rín sẹ́rẹ̀kẹ́ bó ti ń jáde lọ ojú òmàlẹ́ òkú ò lọ́tí ó bímọ tán sọ ní ìmórù. Akínwùmí tètè mú ọ̀rọ̀ obìnrin yìí kúrò lọ́kàn ń bá iṣẹ́ rẹ̀ lọ kò fẹ́ fi ìrégbè fa iṣẹ́ ara rẹ̀ sẹ́yìn. Àwọn tí jẹ́ kọ́ mọ́ ṣòwò tí jẹ́ kọ́ mọ́ jèrè tí kì í jẹ́ kọ́ mọ́ kéré ọjà délé. Fóònù orí tábìlì bẹ̀rẹ̀ sí dún garanran. Akínwùmí gbé e sétí. Hello, báńkì olówó ajé pẹ̀lẹ́ o. Mánéjà tuntun. Ta ló ń sọ̀rọ̀ káàbọ̀ o. Ṣé dáadáa ló dé? O sì kú papòdà hàn. Ṣé Sùwé ti kúrò lọ́dọ̀ rẹ ni? Sùwé? Ta ni jẹ́ Sùwé òde o? Báyọ̀, àní Sùwé bá tukọ̀ mọ́kọ̀ tó wá polówó Àṣàkẹ́ lọ́dọ̀ rẹ. Àṣàkẹ́ ọmọ rẹ̀ aṣápẹ́. Ìyá lọ gba tiẹ̀ ní àbọ́mọ́. Àbí ọ̀fẹ́ mọ fẹ́ ìyá lọ fẹ́ ṣe. Bá a bá dàgbà àyógun jà. Ó tí ì fi kínní sílẹ̀. Báyọ̀. Ta ló ń sọ̀rọ̀? Gbàgbé yín ni. Ohun tá à ń bí ọ ní kó dáhùn. Ṣé bá a jọ ń ṣe lọ́jọ́ ọjọ́ sí ni? Ojú tó ti mọ ni rí ò lè sọ pé òun ò tún mọ ni mọ́. Òun lójú kò mú ọ lọ. Ǹjọ́ wo ló dé ná? Akọ̀wé báńkì tó kànlẹ̀kùn ó sì wọlé ẹkú sẹ́sà wọ́n ní ẹ jọ̀ọ́ sà n kò mọ̀ pé ń fóònù lọ́wọ́ ó fẹ́ padà Akínwùmí ní fóònù ti dákẹ́. Bóyá ó gé e ní kò fọ́ọ̀mù mọ́ kí ni. Àwọn arábìnrin tó ẹ̀sẹ̀ kúrò lọ́dọ̀ yín lẹ́ẹ̀kan ní sà. Wọ́n ní àwọn gbàgbé láti fún yín ní kinní yìí. Wọ́n ní kẹ́ ẹ má pẹ́. Kẹ́ ẹ tètè bá wọn lé. Ọ̀nà àpò ìwé kan sí mánéjà. Ṣé kọ́sítọ́mà tó wá sí bẹ́lẹ̀ kan? Bí bá nílé báwo ó ti sà. Àwọn kọ́sítọ́mà kọ́ ẹni tó jáde láìpẹ́ yìí tó dúdú kòkòrò báyìí tó fi bẹ́tíkù dúdú sójú. Wọn ò ṣàlàyé kankan fún mi o. Ọmọ ní kọ́sítọ́mà wa ni rárá o. Wọn ò ní àkáǹtì lọ́dọ̀ wa ní o. Ó sì wá jẹ́ kó wọlé sọ́dọ̀ mi. Wọ́n ní àwọn fẹ́ rí yín. Wọ́n ní àwọn àti ẹ̀yin ti jọ mọ́ra yín ní Ìbàdàn ọjọ́ ti pẹ́. Nígbà tí n ò sì ti mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ síra yín jẹ̀bẹ̀tẹ̀ gbọ́mọlé Akínwùmí lọ́wọ́. Kàntànkàntàn irú èwo leléyìí o. Ṣé nǹkan tó ń ó tún kó sí ní Abẹ́òkúta nìyí? A ò tí ì tẹsẹ̀ kan bọ́dọ̀ tán dáadáa. Ọ̀ní sáré fà á. Ṣé àwa lè kánjú ti ẹsẹ̀ méjèèjì bọ́dọ̀? Òun tètè fura. Òun gba obìnrin náà láàyè débi tó fẹ́. Ṣé Abẹ́òkúta yìí ó ṣe é gbé báyìí? Ojú tí yóò bá ní kalẹ̀ kì í tààrọ̀ sí pin. Bí alẹ́ ó ti rí àárọ̀ láti mọ̀ ṣùgbọ́n o awọ̀ ló mọ̀ tẹ́ ìwọ̀n ara rẹ̀ lọ́mọ̀. Ohun tó sọ lọ́dọ̀ tèmi ní ìrìn pé ó ní àkáǹtì ní báǹkì wa ṣùgbọ́n òun kì í yọjú sí mánéjà. Ohun kan náà ló sì tún sọ wípé wọléwọ̀de lòún bá mánéjà tó lọ sí dúró ná. Jẹ́ kí n wo káàdì tó fún mi. Ká má wà lódò mọ́ jiyàn bọ́sẹ̀ ó wà bí òhó ọmọ káàdì náà ọwọ́ àká omidan akọ̀wọ̀ sí agbẹjọ́rò 5317 ọ̀nà àwòdù Abẹ́òkúta fóònù 039-531-75317 alágbèéká 182053175317 akọ̀wé wo káàdì rẹ̀. Mo ti ń wo bẹ́ẹ̀ tí ń kà wàyó ló jọ sà bẹ́ẹ̀ lórí lójú rẹ̀ màgòmágó pọ̀ níbẹ̀ sà màgòmágó bẹ́ẹ̀ ni sà kò síbi kankan lẹ̀ yìí tó ń jẹ́ ọ̀nà àwùdù Abẹ́òkúta yìí ni wọ́n bí mi sí ńgbà ní sí wọ́n sì ti wò mí dàgbà màgòmágó ni sà ó sì ní agbẹjọ́rò ní òun nílẹ̀ yìí kọ́ n ò gbúrò rẹ̀ rí omidan akọ̀wọ̀ sí yìí ti kúrò lọ́mọge adélébọ̀ ló gbọ́dọ̀ jẹ́ ó sì rí yẹn wí o ṣùgbọ́n bó bá ti lọ́kọ tí ó sì fẹ́ lórúkọ ọkọ mọ́ ó lè padà sí orúkọ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣeé ṣe sà àgbébọ̀ tó ń pera rẹ̀ ní òròmọdìẹ ẹ̀tàn wà níbẹ̀ sà. èyí tí ẹ̀mí rí tẹ́lẹ̀ tún yàtọ̀ sí gbogbo ìyẹn o báwo lo nìkan ṣe ní 5317 gbà tó bẹ́ẹ̀ ibi tó ń gbé 5317 fóònù alásomọ́lẹ̀ 5317 ní
fóònù alágbèéká 5317 òun nìkan ni wọ́n ṣe 5317 fún ni. ẹ tún wọ̀ kan sà, bí mo ti ń wo káàdì yìí láti ẹ̀gbẹ́ òkè yìí tó kọ sí mi ni pé ohun tó jẹ́ 5317 lọ́dọ̀ yín lies lọ́jọ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ tèmi. irọ́ ni Gẹ̀ẹ́sì ń pè ní lies. Akínwùmí yí káàdì ọ̀hún po nítòótọ́, ó dorí rẹ̀ kodò, ó sì rí i pé lies ni ó di 5317. máa lọ ṣiṣẹ́ rẹ̀. Abẹ́òkúta yín yìí mọ̀ nira o, awọ̀ ló mọ̀ tẹ́ ẹni tó mọ̀ wọn ara rẹ̀ ní máa lọ ń tiẹ̀. Akọ̀wé jáde lọ. Akínwùmí já àpò ìwé tí wọ́n ẹ̀sẹ̀ fún un. Ó ké bò sí àbádì, ó ké tó yéè mo gbé yé mo gbé. Ó bẹ́yìn rilẹ̀, ó sì dákú sílẹ̀ ràn gbọ̀ndàn. Akọ̀wé sáré wọlé, ó ń ké ẹ gbà mí o. Àwọn èèyàn sì rọ́ gèrègèrè wọ ọ́fíìsì mọ́níjà. Àwọn akọ̀wé, gádínà, dẹ́rẹ́bà, bíríkìlà kan tó ẹ̀sẹ̀ ń ṣiṣẹ́ àtúnṣe lára ògiri kan, ọmọọṣẹ́ rẹ̀ fọ́fọ́ lọ́fíìsì náà kún. Agbófinró dé, gbogbo wọn jáde. Ó wá kó akọ̀wé báńkì nìkan. Inú báńkì gidi ti dàrú. Àwọn èrò tó wà ní káńtà sáré jáde. Akọ̀wé àti agbófinró ń fi atẹ́gùn sí Akínwùmí lójú. Wọ́n dami sí i lórí nílẹ̀ẹ́lẹ̀ tó wà. Ọ̀rọ̀ àwọn èrò tó ń ta sí wọn létí ń lè dìnìyàn létí. Akọ arápá ni ti gbé wọn sánlẹ̀ nù ní gbangba ní mùtúmùwà láti kékeré sì ni o. Bí èèyàn bá mọ̀ tán rẹ̀ ara rẹ̀ ò lé tẹ́lẹ̀ ni. Wọ́n ní lemọ́lemọ́ ló ń dákú ló jẹ́ kí wọ́n gbé kúrò nìbàdàn. Bó ti ń dákú níbi iṣẹ́ ní ń dákú nínú ilé tí ń gbé. Bó bá ṣe mọ́gùn ńkọ́, bó bá ṣe nǹkan èèwọ̀ mọ́gbà máa sọ nìyẹn wò bẹ́ẹ̀. Orí iṣẹ́ la gógó sí. Bí èèyàn bá tó fi iṣẹ́ sílẹ̀ bí òfin ilẹ̀ sí a máa fi yàn lẹ̀ kòkòrò ojú ni kí n jẹ díẹ̀ sí kòkòrò ojú ni jẹ́ kí wọ́n lè lọ tó ń jẹ́ fi há wọn lọ́rùn sí ọ. Kí ni máa mẹ́sìn kú sójú ọtí àìlèmójúkò ìgbín tọ́jà fàn tí òkú ò ní dègé àfàn. Ewé àfàn ni wọ́n fi pọn relé. Oníkálukú ń sọ tirẹ̀. Wọ́n yọ ọ̀pọ̀ sí Báyọ̀ Akínwùmí lára. Ẹjọ́ wọn ni bí o. Ọ̀kùn tó kú ló fira rẹ̀ dóòkà. Obìnrin tó lọ bímọ sáàrin ọjà lọ́sàn-án gangan lọ́jọ́ ọjà ló ní kí gbogbo ayé wá wòran òun. Ibi tí wọ́n ti ń ṣe ròyànròyàn. Bí wọ́n ti kọ́kọ́ wọlé tí àwọn agbófinró sì ń fi fóònù pe dókítà ni akọ̀wé ti dọ́gbọ́n wo nǹkan tó fà á tí mọ́níjà fi múná lọ. Ó rí fọ́tò kan, ó sì fura pé inú àpò ìwé tí ó ń gbà wá fún mọ́níjà ni wọ́n ti yọ jáde. Ó wo fọ́tò náà fòrí, ó sì rí ọkùnrin kan àti obìnrin kan tó sùn sílẹ̀ ní òò. Dájúdájú mọ́níjà yìí ni ọkùnrin ọ̀hún. ẹnì kejì ní kò mọ̀, èèyàn gíga ni. Nítorí náà kò lè jẹ́ ẹni tó mú fọ́tò náà wá. Akọ̀wé kọ hà lẹ́ẹ̀kan ṣoṣo, ó sì dára lé bójú rí ẹnu adákẹ́. Ó yára kí fọ́tò náà bọnú àpò ara rẹ̀, ó sì ń bá wọn ṣáájú ọ̀gá rẹ̀ tó ń mí pọ̀kán nílẹ̀. Ṣé mọ́níjà tó dánrú ẹ̀ yìí wò ni wọ́n gbé wá sọ́dọ̀ àwọn? Ṣé kò mọ̀ pé wọ́n ń yá ni? Kò mọ̀gbà tí wọ́n ń yá, wọ́n mu tí yó ni. Àbí ó mu kokéènì, orí rẹ̀ dàrú ni àbóhùn fúnra rẹ̀ lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ tó ní kí wọ́n ya òun bẹ́ẹ̀. Ṣé kò rò pé irú fọ́tò yìí yóò fi òun hàn bí ẹni tí ò ní láárí ni àbí òbìkítà? Ṣé ènìyàn gíríkì a máa yarú fọ́tò yìí? Ta wá lálejò tó mú fọ́tò ń wá gan o. Ó pera rẹ̀ ní ọ̀rẹ́ mọ́níjà kò lè ráàyè wọlé. Ó dé ọ̀dọ̀ mọ́níjà oní kọ́sítọ́mù báńkì lòun. Ó sì fi káàdì sọ pé agbẹjọ́rò ni òun. Báwo ni òun àti mọ́níjà ṣe jẹ́ síra wọn? Báwo ni ti nọ́mbà 5317? Dókítà dé, ó gbé Akínwùmí sórí àga gbọọrọ, ó fẹ̀yìn rẹ̀ lélẹ̀ níbẹ̀. Ó yẹ̀ wò, ó béèrè nǹkan díẹ̀ lọ́wọ́ akọ̀wé. Ó fi gbọ́ bí mọ́níjà ṣe dákú. Akọ̀wé ò fi fọ́tò hàn o. Ó purọ́ pé fóònù kan ló ń dá lóhùn tó fi gbé ta. Dókítà ní òyì lásán lọ́kọ́. Ara rẹ̀ ò ní pẹ́ balẹ̀. Ńgbà tó bá ti lọ sílẹ̀, ẹ sọ fún un kó lọ sílé kó lọ sinmi. Òkú kìí sin gbá o. Wọ́n lọ sílé rẹ̀ lọ wò ó bó bá dirọ̀lẹ́.
kí n lè ráàyè ṣàyẹ̀wò tó yẹ ó jáde ní tirẹ̀. A kì í bá oníṣùú wàá débi eégún. Nígbà tí ojú Akínwùmí wálẹ̀ dáadáa, akọ̀wé àti agbófinró báǹkì jáde kúrò ní ọ́fíìsì mọ́nẹ́jà. Ó dìde jìọ̀ lórí àga, aṣọ rẹ̀ ń ro ṣòro. Ó tún wo ọ́fíìsì náà yípoyípo. Ó tẹ aago, akọ̀wé wọlé. Ẹ pẹ̀lẹ́ sà, ṣe gbádùn díẹ̀ sà, ó ṣe. Lẹ́tà ìkàndá ń orí. Akọ̀wé wá orí tábìlì. Ó sì mú àpò ìwé òfìfo fún un. Ó gbà á láì mọ̀ pé fọ́tò àràmàǹdà sínú rẹ̀ mọ́. Ó ṣí àpò ìwé rẹ̀, ó fi òfìfo àpò ìwé náà sínú rẹ̀. Kò lè padà jókòó lórí àga mọ́. Àga tó ti rin gbọ̀ndẹ̀gbọ̀ndẹ̀. Aṣọ ara òun náà ń kán mi sílẹ̀ bí aṣọ àtọ̀ọ́lé. Orí jíọjíọ. Màá lọ sinmi lé díẹ̀. Pe àkántàǹtì fún mi. Ó bá àkántàǹtì forí barí fún ìṣẹ́jú bíi mélòó kan. Ó sì gba ọ̀nà ìbòrú jáde ní báńkì. Ó rò ó síwá, ó rò ó sẹ́yìn. Ó rò ó pé ó tó gẹ́, alùbàtà kì í dárin. Nbí abároko dé tá a fi podò ọ̀yà. Ibi àmọ́ lápẹ̀rẹ̀. Ǹjẹ́ èyí tó ń ṣe ní Abẹ́òkúta yìí náà ò tí ì tó ni? Tẹrantẹran sì làgbà kọ́ ń jẹ o. Èso ni wọ́n jẹun ò jiyàn. Èèyàn bá ní jẹ rárá kọ́ mọ́ jẹ. Béèyàn bá sì jẹ, béèyàn bá sì jẹ kó kúkú jẹ. Ẹni tí yóò jẹ ọ̀sákálá kó jẹ ọ̀sákálá. Ẹni tí yóò jẹ òṣòkòlò kó jẹ òṣòkòlò. Èwo ni sákálá ṣòkòlò? Abẹ́òkúta nìkan kọ́ lòun ò bínú sí o. Bẹ́ẹ̀ sì ni kì í ṣe Ìbàdàn nìkan. Sí ọ̀ranyàn ní kó ń go tó mọ iṣẹ́ ní báńkì ni. Òun ti jẹranjẹran, eégún nìkan lọ́wọ́ àṣẹ́kù sínú àwo. Oko ẹ̀gàn tó ń ro tó ń taṣu bọ̀ọ̀lì tó wá bẹ̀rẹ̀ sí ní ta ìkókóró. Sódi dandan kó ń lọ múlẹ̀ ń bò mìíràn. Ṣùgbọ́n a ṣe lè kọ̀wé fi sẹ́lẹ̀. Nígbà tí ìwádìí àwọn ọlọ́pàá ò tí ì forítì síbì kan. Tóun ò tí ì fọ ara òun mọ́ sáká lọ́dọ̀ àwọn aláṣẹ báńkì. Sí aráyé ò ní mọ̀ tàn mọ́ pé òun ti pẹran pamọ́. Òun fẹ́ lọ mọ́ yọjẹ ní kọ̀rọ̀ ni. Wọ́n á ní bóyá àgùntàn lójó ìkookò nínú ni òun. Bóyá àgùntàn lójó ìkookò nínú ni òun. Àwọn ọ̀tá nídìí òṣèlú, àwọn alátakò, àwọn ìṣèjàgínníyòdò, àwọn ọlẹ̀tẹ̀ tó dáná ọ̀ràn yìí kalẹ̀ tí wọ́n ń hun agbẹ̀gbin mọ́ òun lára. Àwa máa ṣe ọ̀ọ́bẹ̀. Nítorí náà kò tí ì tó àkókò láti kọ̀wé fi sẹ́lẹ̀. Wọ́n mọ wò rírí ọ̀rọ̀ tó délẹ̀ sí. Akẹ̀ǹgbẹ̀ ni yóò júwe ibi tí wọ́n ti sokùn mọ́ òun. Bọ́mọgé bá ti rí lásìsà rẹ̀, Ìbàdàn ni, Abẹ́òkúta ni, kò sí èyí tó lè ṣe é gbé mọ́. Títí oru ọ̀rọ̀ yóò fi dá. Bí ọ̀rọ̀ òṣèlú gan-an kò bá ṣe é bá lọ mọ́. Bí yóò gbélẹ̀ kó gbélẹ̀. Iṣu nìkan kọ́ niyàn. Kinní kan ládìẹ ti ń jẹ kágbàdo tó dáyé. Òkú ọ̀rọ̀ àwọn aláṣẹ báńkì ọlọ́wọ́ ajé. Ṣé wọn ò tún ní gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ìsọnù tó ṣẹlẹ̀ sí òun ní Abẹ́òkúta? Kò tí ì pé ọ̀sẹ̀ kan tó ń bẹ̀rẹ̀ sẹ́ni yìí. Wọ́n ti pọ́n lé, wọ́n gbé òun lọ sí ibòmíràn. Wọn ò sọ pé kó ń lọ rọ́ọ̀kúnlé fúngbà díẹ̀. Wọ́n dá òun rọ́lá. Èṣù tó ń tẹ̀lé òun kò tí ì kú lẹ́yìn òun. Ọbẹ̀ dùn, ọbẹ̀ ò dùn, èwo lẹjọ́ sásùn. Àwọn mélòó ló tiẹ̀ ti rí ìgbín ọ̀hún gbé ní Abẹ́òkúta báyìí? Àwọn mélòó lọ́mọ̀ nípa ohun tó lé òun dé láti Ìbàdàn? Ẹ̀sọ́ràn ìbàjẹ́ ṣe bí tòun là ń wé. Àṣẹ búburú kó ara fu. Àbí tí ọ̀dọ́ kọ ilé sì ni tó ṣe bí ojú gbogbo ara ilé lọ́fọ́. Àdàbà ń pògèdè ó sì bẹ́ ẹyẹlé ọ̀gbọ́. Ẹyẹlé kókó gbọ́ ó ń tiri lásán ni. Àwòdì òkè á máa rò pé ara ilé ò rí òun. Ṣé gbogbo Abẹ́òkúta ló ti máa ṣírí òun? Àwọn tó wá rán sùwé sí òun ta ni wọ́n? Àwọn amòòkùnṣìkà, àwọn olùkùmọ̀ tọwọ́ bá sọ, àwọn ajagun lábẹ́lẹ̀, àwọn àrùn ńlá tí gbé ní sánlẹ̀ fún kéékèèké tí ọmọ gorí ẹni ta ni wọ́n? Níbo ni wọ́n wà? Ìbàdàn ni àbí Abẹ́òkúta? Àbí ọwọ́ wọn dé gbogbo ayé ni? Ó wá di dandan báyìí o kó ń ọmọ nǹkan náà tí ń dógokò mọ́ òun. Bí èèyàn bá rọra pa ìrà yóò rí fúnnú rẹ̀. Ntọ́ sapamọ́ sínú igbó tí ń dún màwòrò mọ́ ni. Bó bá lè panijẹ kọ́fẹ́ kan panijẹ. Bí ó bá wá lè panijẹ kó yọjú sóde o. Kó yé dún màwòrò mọ́ ni o. Èèyàn ló ń fi orò lóró fínkè. Èèyàn ló rán sùwé níṣẹ́.
ní báyìí ná Ìbàdàn ló ń wọ́n padà sí. Òun ó ṣàlàyé kíkún fún dókítà. Òun ó sì bẹ́ẹ̀ kó fún òun ní àṣẹ ìsinmi lẹ́nu iṣẹ́ fún ọ̀sẹ̀ méjì. Láàrin ọ̀sẹ̀ méjì yìí òun ó wà lẹ́nu iṣẹ́ láìsí níbi iṣẹ́. Mọ́níjà báǹkì ọlọ́wọ́ ajé ni òun ò tí ì kúrò níbi iṣẹ́. Èyí ni yóò jẹ́ kóun orílé kóun oróde. Aríléròde kì í jẹun àwùjọ tì. Orí ìpele yìí ló wà tí jẹ̀sẹ̀mú rẹ̀ fi ń kọrin lápò rẹ̀. Ẹ̀ló nọ́mbà jáde lórí jẹ̀sẹ̀mú 182019292035. Kọ̀mọ́ ẹni tí ń lo nọ́mbà yìí ò pẹ̀lẹ́ o mọ́níjà ò ti yá aṣákù lọ́fíìsì ni. Mo gbé ọ́fíìsì rẹ̀ wọ́n ló ti lọlé. Mọ́mọ́ sọ̀lẹ̀ nílẹ̀ yìí o òye sọ̀lẹ̀ tẹ́lẹ̀ o. Báyọ̀ má dìwòye sọ̀lẹ̀ o. Ẹni tí kì í bá wẹ̀ ọjọ́ tó bá wẹ̀ ara ń o. Akínwùmí rí i pé ohun ẹni tó pe òun lórí fóònù alásomọ́lẹ̀ lọ́fíìsì lẹ́ẹ̀kan náà ni nítorí náà kò fọ́hùn. Ó fọ́hùn ní ó dá o sùwé ti dé o ó sì ti jíṣẹ́ o. Ọ̀jáfara rárá àsárá àwọ̀ gan ti wà lọ́nà tẹ́lẹ̀ kí sùwé tó wá polówó Àṣàkẹ́ dọ́dọ̀ rẹ̀. Ó lóun ò tilẹ̀ tí ì sọ ti wò sílà fún ọ tó fi sọ pé Àlàkẹ́ lọ gba tiẹ̀ Àṣàkẹ́ lọ gba tiẹ̀. Bó ti ń ṣe ọ́ ní ń ṣe mí àlénú rèké. Ẹni ń wọkọ̀ pàdé ẹni ń wáya. A sì tún ti ṣètò àlejò mìíràn tí yóò bá ọ nírọ̀lẹ́ kó o mọ̀ retí. Ilẹ̀ á ṣú díẹ̀ kí Àṣàkẹ́ ó tó dé nítorí yóò kó gbogbo ẹrù rẹ̀ wá mọ̀ retí o. Jẹ̀sẹ̀mú dákẹ́. Akínwùmí jókòó ó ń wọlé bí ọ̀dẹ̀. Kòrún ni ó ń dò yíká ni. Mọ̀jàmọ̀sálà mọ̀ máa kìn. Akíntọ́ mọ̀jà tí ọ̀mọ̀sá kì í pẹ́ bá nǹkan kì í pẹ́ bá kin bòmíràn lọ. Ẹ̀rín tó mọ̀gbà tẹ́nìyàn yẹ kó sá ni yóò jagun ọjọ́ iwájú. Pápápá Akínwùmí bẹ̀rẹ̀ sí ní di ẹrù rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní palẹ̀ mọ́. Ó gbé fóònù alásomọ́lẹ̀. Ó tẹ akọ̀wé báńkì láago. Ẹ̀ló báńkì ọlọ́wọ́ ajé pẹ̀lẹ́ akọ̀wé. Báyọ̀ Akínwùmí ló ń sọ̀rọ̀. Ẹ pẹ̀lẹ́ sà báwo lára yín sà ó ṣe mo ti gbádùn wò ó. Mo gbọ́dọ̀ rí dókítà mi kíákíá. Mo gbọ́dọ̀ rí lónìí mo ń lọ sí Ìbàdàn báyìí bá a. Ó dára sà kò burú sà. Ṣé kí n sọ fún àkáńtàǹtì pé ẹ ó pè é ká ẹ lè bá a bá sọ̀rọ̀. Ọ̀la náà ni n ó dé tàbí ó pẹ́ títí ọ̀túnla. Sáà sọ fún un pé kọ́mọ báṣẹ́ lọ kí n fi dé. Kọ́mọ délédè mi ó gbé fóònù kalẹ̀. Ńgbà tó múra tán ó falẹ̀kùn sí. Ó tilẹ̀kùn lé ó kó sí mọ́tò ó dọ̀nà Ìbàdàn. Ó ẹsẹ̀ bọ́ sọ́nà márosẹ̀ ní jẹ̀sẹ̀mú àpò rẹ̀ tó dún. Nọ́mbà 182053674528 lọ́jáde. Ta ló ń lo nọ́mbà yìí? Ẹ̀ló mọ́níjà òun fìtìjú sá kúrò nílùú ni. Ò ládéhùn o. Àṣàkẹ́ délé rẹ kò bá ẹnìkankan. Ẹnìkan wá rí mọ́tò rẹ lókè ọ̀nà. Ó dorí kọ ọ̀nà Ìbàdàn ńbó lọ ń lọ. Ńbó lórí sásí tójú òṣùpá òtó. Bó wọnú ho kankan àwa lọ́ọ́ bá níbẹ̀. Ọba lọ sí òkun eré mi. Ọba àrí ọ̀sá olórí odò. Ńbó lọ́wọ́jà ìgbàlódé òde. Sọmọ pé ẹni tá a fẹ́ kò lọ́nà. Orí afárá la ti pàdé rẹ̀ lẹ́sẹ̀ ògbèjì. Akínwùmí dẹ́lẹ́kẹ́. Ó farabalẹ̀ gbọ́ nǹkan tí ẹni àìrí ẹni àìmọ̀ náà sọ. Ọwá ni ó dáa àwé ta ni ọ gan. Kí ni tó fẹ́ gan? Kí ni mo rà nígbà rẹ tí n gọ̀sán bá yọ? Òkété dórí igbá alákìtẹ̀ tán ó ẹ̀sẹ̀ wá káwọ́ lérí. Ṣé bá a bẹ̀ ọ́ ọgbà afà ó létí. Ètí ti fẹ́rẹ̀ já mọ́ wa lọ́wọ́. Owó tásẹ́rẹ́ la fẹ́ yá ní báńkì ọ̀ràn rí bí ẹni pé owó ara rẹ ni. Ọmọ ẹ̀jẹ̀bẹ̀rí tí jàbẹ̀ àyà. Ẹni tó bá ní kìláàsì ńlá ṣe hàn. Ẹni tó gbapò lọ́wọ́ rẹ ẹni tàwa ni o. Ọgbọ́n jù ọ lọ etí rẹ̀ ó di. Ní tiẹ̀ màrìwò lásán ló tí ì rí. Ò tí ì rí eégún. Bẹ́ẹ̀ ni eégún ń bọ̀. Gẹ̀lẹ̀dẹ́ ń bọ̀ pẹ̀lú. Akínwùmí mí kanlẹ̀. Gbogbo ọ̀rọ̀ tó sọ ni mo gbọ́ lágbọ́yé. Mo sì mọ̀ pé bẹ́ẹ̀yàn bá sọ pé nǹkan ń dùn òun ká mọ̀ pé ní kékeré ṣùgbọ́n mo kúkú ti kúrò ní báńkì ọ̀hún báyìí. Kí wàá lẹ tún ní kí n ṣe àìpá òbóró mọ́. Ikú lèrè ẹsẹ̀
o ti rugi oyin, o ti gbé sàrá rẹ kọjá mọ́sálásí, o ti gun gèrè kọjá ewé. Obìnrin tó bá fojú korò, orò ó gbé. A kì í sì rí àjẹkù orò. A ó kọ́kọ́ fi ọ́ ráre tán dùn. A ó gbé ewúro sí ọ lójú dáadáa. Ká tó wá dá ọ lẹ́kun àrífín tó yàn láàyò. Adìẹ tó dà wá lóògùn nù. Ẹni tí yóò sọ pé ká má fọ ẹyin rẹ̀ ò sí. O ti tẹ ọká nírù, o ti tọ́ wa, o ti jẹ èèwọ̀, o ti jẹ́wọ́, jẹ̀sẹ̀ mú dákẹ́. Hello, mo ní kí làtúnṣe. Ẹ̀rọ ọ̀dá lóhùn. Ó wá dàbí ìgbà tí èèyàn bá ń da adití sọ̀rọ̀. Ọ̀nà ti dórí ọ̀pẹpin. Ó wá rí gbangba pé ọ̀rọ̀ nípa fífiṣẹ́ sílẹ̀ gan-an kò rán mọ́ báyìí. Ṣùgbọ́n alátiṣe ní má ti ṣe ara rẹ̀. Òjijì ara ẹni ò ṣeé sá fún. Ọ̀rọ̀ pé à ń tánràn ò tilẹ̀ tún sí ń bẹ̀ mọ́. Bó bá ṣe pé owó ni wọ́n fẹ́ gbà, owó tó bá ti níye àbùkù kan. Bóyá ò bá tilẹ̀ sanwó láti mú tèṣù kú ò. Bóyá èyí ìbá fi bẹ́ẹ̀ yọ òun nínú apọn. Bóyá àwọn ìbá ti torí owó fi òun lọ́rùn sílẹ̀. Ṣùgbọ́n báwo lèyìn ó ṣe yọwọ́ ọjà tí wọn ò díyelé? Kó ń gbà pé iṣẹ́ báńkì ni, ọ̀rọ̀ òṣèlú ni, iyì láàrin ìlú ni. Kí òun ó kókó gbà pé gbogbo rẹ̀ ti páfúká, àtúndì ẹrù ló kù. Ọwọ́ ìrọ̀lẹ́ lọ́wọ́ l'Íbàdàn. Ọsibítù tààrà ló dorí kọ. Ọsibítù ìlera ní Nàìjíríà. Ọmọ dókítà tó ní ọsibítù yìí dáadáa. Ọ̀dọ̀ aráalé ni asòpá kọ̀dí sí bíbá ń jò. Gbàrà tí wọ́n dá a sílẹ̀ ní ọsibítù Adéọ̀yọ́ lẹ́yìn oorun àsùndábọ̀. Ọsibítù yìí náà ló yà sí fún àyẹ̀wò tó lè tẹ́ ẹ lọ́rùn dáadáa. Bí wọ́n ti tọ́jú rẹ̀ tó ní Adéọ̀yọ́. A ní kóhun tó wù ní ọ wá, ntọ́ dáa ní òun rèé. Bó bá dáa tí ọ̀bá wù ní ńkọ́ o. Ìbànújẹ́ bá a. Ńgbà tó rántí bóun ṣe wọga o pẹ̀lú ìyàwó asọ́gẹ́ẹ̀tì. Ẹni tó ń ọmọ rí. Èyí ló sọ ọ́nà ẹ̀rọ Abẹ́òkúta wọ́n sì tún lé òun. Ńgbà tó dé Nàìjíríà, dókítà tó mọ̀ kò sí nítòsí. Ó ti lọ sí wọ́ọ̀dù kan láti lọ wo àwọn aláìsàn. Akínwùmí jókòó lórí bẹ́ǹsì lọ́dọ̀ nọ́ọ̀sì tí ń kọ káàdì. Kíákíá sì ní nọ́ọ̀sì bá yọ káàdì rẹ̀ jáde láàrin ogúnlọ́gọ̀ káàdì. Jẹ̀sẹ̀mú dún lápò rẹ̀, ó mú un jáde. Ó tẹ̀ ó sì yẹ̀ wò. Ó rí i pé nọ́mbà 182053674528 ni. Nọ́mbà ẹni tó bá a sọ̀rọ̀ lọ́nà Abẹ́òkúta lẹ́ẹ̀kan. Hello mọ́níjà. Máa retí iṣẹ́ tí a rán sí ọ láìpẹ́ o. Bó o bá fẹ́ o lè gbọ́n. Bó o bá sì fẹ́ o lè gọ̀. Bó o bá fẹ́ fọwọ́ káásá kó o tọ̀ àwọn ọlọ́pàá lọ. Bó o bá fẹ́ kẹsẹ̀ bọ́pọ̀ o lọ gbá tọ́ọ̀gì aláàbò tí yóò mọ̀ sọ. Ǹbò láfẹ́fẹ́ ìfẹ́ dé. Ìfúnwó ló wà nínú òròmọdé tásà ọmọ. Mọ̀ gara rẹ kọ́ ọmọ gọ sẹ́yìn kankan o. Ọwọ́ olóńgìní ti tẹ́kú o. Àpá tán ló ti pa á. Ọkàn sọ ikú ọ̀hún sílẹ̀ láti fi dààmú pa á lórí ni, láti fi ṣẹlẹ́yà fúngbà díẹ̀. Ológbò ti ń sọ ikú o. Bó bá ti rúfin rẹ́kún lólógbò kì í mọ́lẹ̀ kiri. Báyọ̀, à ń ṣètò lọ́wọ́. A ó kàn ọ́ lára. À ń bọ̀. Akínwùmí tún mí kanlẹ̀. Ẹni tó joni lọ ní fọwọ́ lágbani lójú ẹ̀ṣẹ̀ o. Báwo ni n ó ṣe fọ̀rọ̀ mi lọ ẹnikẹ́ni? Bẹ́ẹ̀ bá ti sọ pé kí n ṣe náà ni n ó ṣe ẹ̀ṣá. Ẹ̀rọ jẹ̀sẹ̀ mọ̀ fọ́ mọ́. Ó sì dákẹ́. Bí wọ́n bá tilẹ̀ wá tún sọ pé owó ni kò ń mú wá. Sówó tó ni àbí ti báńkì. Bí wọ́n bá ní àwọn mú ti pípa kúrò. Ǹjẹ́ wọ́n lè dá iye ohun padà mọ́ láéláé? Kò ṣeé ṣe. Aṣọ ọ̀bọ́mọyẹ mọ́. Ọmọyẹ ti rìn òwò ọjà. Ńbo ni fọ́tò ìhòòhò ń ti dé? Ńbo ni ò tíì dé? Ńbo ló tún lè dé tí ò tíì dé? Mélòó ni ẹ̀dá fọ́tò tí wọ́n ṣe? Ọwọ́ ta ni ẹ̀dá ohun gbogbo wà? Ikú yájẹ̀sín. Ṣùgbọ́n bí wọ́n bá sọ pé ẹran abìwo ni yóò pa ni, ṣé ti ìgbín ni bí? Bá ò sì kú èsè ò tán. Orin òwe oṣù mẹ́ta péré ni. Lẹ́yìn oṣù mẹ́ta ọ̀rọ̀ mìíràn ó tún dorin. Ṣùgbọ́n bọ́jà máa tún so ṣé ó tún lè gùn tó ti tẹ́lẹ̀. Ṣé kò ní kókó?
èrò wọ̀nyí lọ́gbọ̀gàn Akéwòmí bó ti jókòó lọ́dọ̀ nọ́ọ̀sì ní ọsibítù ìlera níná lè ń dé ohun tó lé òun dé lónìí ju iná lọ. ó retí dókítà, nọ́ọ̀sì ò béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀. bó ti ń kọ káàdì fún àwọn aláìsàn tó ẹ̀sẹ̀ wá ló ń fa káàdì àwọn tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ yọ. báyìí ńlá parí orí kejì nínú ìwé náà. kárìn kápọ̀ látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Ọládẹ̀jọ Òkédèjì. ẹ má gbàgbé láti sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí Ẹwà Èdè Yorùbá TV láti jẹ ìgbáládùn àwọn ìwé aládùn tá a ti kà sẹ́yìn àti àwọn tí a ó tún kà láìpẹ́. Àkàndá Ọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi. ẹ sọ̀scribe sáwọn YouTube channel mi tó kù fún àǹfààní yín àti fún àwọn ọmọ wa. Ẹwà Èdè Yorùbá TV lẹ́wà yìí, Akọ́mọlédè Yorùbá TV ń bẹ ń bẹ, Oríkì Yorùbá TV ń bẹ. níbi tẹ́ ẹ ti lè mọ oríkì yín jinlẹ̀ Òwe Yorùbá TV wà fún ẹ̀yin tẹ́ fẹ́ mọ òwe síwájú sí i. Ìkórìtà kò yé mi, Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ abẹ́ mo oríkì orílẹ̀ yín jinlẹ̀ ẹ sì fẹ́ kí Àkàndá bá ń gbé jáde ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi. àjùwà ṣe o.